sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó lè gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. mo lọ sílé tẹ̀ sọ fún mi ta ló ń jẹ́ síkú sẹ́yìn tó gbà tó fẹ́ dálé yín rú. ọmọ ọlọ́run lè mímí ń trip fún èṣù tẹ́sù bá ní pákéjì Maria ń jésù. sẹ́ni tí bá ké sí kájí ní pòso tó bá kí àgbo tí mò ń sọ yìí àgbo gírí mọ́sà tó bá kì tó bá kà ó tí ń bá gbé débi tẹ́ bá kàn ọ́ra sí díẹ̀ bẹ́ẹ̀ báyìí ìjọ mẹ́ta ẹ̀ máa sọ gbogbo kí inú ilé òórùn rẹ̀ ọ̀gbà gbogbo àdúgbò yìí. mo ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ kó dẹ̀ ń kúrò wájú mi ó ń fi mí rìn káàkiri inú ilé. Akim, kí ló fẹ́ kí n sọ? Kí ló fẹ́ gbọ́? nǹkan tí mo fẹ́ gbọ́ ni pé báwo ló ṣe máa lóyún tó sọ fún mi pé o lóyún. ẹjọ́ ìbò ni kí wọ́n ti bẹ̀rẹ̀. No, tell me, ìbò ni kí wọ́n ti bẹ̀rẹ̀. Mo sister mi, nǹkan tẹ́mi máa sọ fún yín ni pé kẹ́rù dáadáa o. Think about it very well. wọ́n lè sọ ní dúró fún mi tá ló máa sọ ní dúró fún mi. arẹ́sẹ̀ ti ro ní dúró rẹ sórí rẹ burú ni. ẹ má yẹ kẹsẹ̀ ìròyìn ẹ̀rọ jù o. máa fi kan sí ọ. ọ̀gá títí mo mú yẹn ti tán. tí ẹ sílẹ̀ bíi ti báwo. Ó ti rẹ̀ mí. ó ti rẹ̀ bíi ti báwo. wọn tọrọ àbùkù lọ́wọ́ rẹ sórí lọ́wọ́ mi mo ti fẹ́ joyè nídìí mú ọ̀tún bàtà ayé ṣe mo sì fẹ́ jẹ tó ti gbọ́. ẹ fẹ́ joyè ẹni táyé ń ṣe. gómìnà mẹ́jọ. àbábí ti ṣe ìyá ọlọ́mọdé àdábù. èyí fàyà eléyìí náà fàyà ó lọ fà ó. àwùjọ jẹ́ wa méjèèjì náà it will be a pure wickedness tẹ́ bá fi bọ̀dá yẹn sílẹ̀. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló sọ yẹn? Ẹjọ́ tó ti mọ̀ mí, àbáyé bá cheated on you. Ṣé wọ́n kùnrin rí pẹ̀lú mi? irú ìwàkiwà wo náà ìwọ náà wà ń wù yẹn tó ṣe lóyún tó lè sọ fọ́kọ ẹ̀ pọ̀ lóyún torí kò yé mi. Kí ni ẹ̀ lọ́wọ́ fún mi? wo ọmọbìnrin yìí sọ fẹ́ yà mí ní wèrè ni. ìwọ ni kò dìde lórí ìtẹ́ bàbá tèmi. a dìde. ọ̀yà ẹgbẹ́. bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́rọ̀ ọ̀pọ̀ lọ́tún lọ. ọ̀gùdà lẹ́ẹ̀mọ̀ gbọ́rọ̀ ọ̀pọ̀ ló sì gbọ́. ìgbàgbé sẹ́sìlẹ́sì ọkọ. ẹ̀hún ò mọ̀ pé báyìí lọ rí tí mo bá mọ̀ pé báyìí lọ rí ni wọ́n ti rọ̀ ọ́ lóyè. ọ a kú oríire o. oríire bò oríire bò oríbú ni o bí àwọn omidan méje yìí wọ́n ti kú tọmọ mi sì wà nínú wọn. gbẹ́rùpọ̀ láfi tẹ̀lé ránṣẹ́. kí ni ìyàtọ̀ rẹ pẹ̀lẹ́rú. ìṣẹ́rú bẹ́ẹ̀ ṣe jólórí láàfin lèmi náà jólórí láàfin. agbádé ìgbò. ṣùgbọ́n mẹ́ta tágbádá yóò máa wò ojú ó ṣẹlẹ̀. ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ogun. èmi ìṣẹ́gbẹ́ kejì òṣà èmi ìrọ̀lẹ́ òṣà. ó sì fílẹ̀ kó. iná 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 ọmọ ìdúná nínú ìgbà alùpùpù lè jẹ́ ilẹ̀ pẹ̀. ntọ́rọ̀ yóò dálẹ̀ yóò tabọ́ nílé yóò tabọ́ àlejò. ìwọ ló gbé agbádá àṣẹ. bàbá èmi rè ìyá ọ̀ṣun
àní o fọkàn ara ẹ̀ balẹ̀. Ẹ jọ̀ọ́ báwo lára ìyàwó mi ṣe ti bímọ? Kò tí ì bímọ ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé àgbóhùn ìyá àgbóhùn ọmọ kò sí wàhálà. Ọlọ́run máa ṣàánú mi, Ọlọ́run máa ṣàánú mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rù ń bà mí ni. Ẹ̀rù kí ló fẹ́ bà ẹ́? Mo ti ń sọ fún ẹ ṣe bó mọ̀ bí mo ṣe jẹ́kẹ́ tó gbé wá bá mi èmi ò ṣàṣetì rí nítorí táwọn bàbá àti ìyá mi ò ṣàṣetì rí wẹ́rẹ́ là á gbọ́ bẹ́ẹ̀ ni. Mo mọ̀ bẹ́ẹ̀ ọkọ ló ń gbàdúrà wa. Àjàdí mo ní kó má máa káyọ̀ òkè mọ́ ní gbogbo ìgbà gbogbo. Màmá. Ọlọ́run ṣàánú mi. Mi ò ṣe tìrì o mo pẹ́ wẹ́rẹ́ ni bí ewé ṣe ń bọ́ lára agi tí ò nígi lára òní lò ní jẹ́ oṣù ṣẹgẹṣẹ ẹ̀yin ìyá mi bàbá mi ẹ máa bọ̀ wá mi ò ṣe tìrì o ẹ mọ̀ mo pẹ́ o. Omi ti dànù ẹ̀yin bàbá mi ẹ má ṣe tì rí irú eléyìí ò má gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi. Kí ló ṣẹlẹ̀? Mommy, my wife is pregnant. Kí ló? It's obvious. She's pregnant. It's there. Lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀ ń gbé mi mọ́ra. Are you sure? Very sure. Ọpẹ́ o. Mo dúpẹ́ Ọlọ́run o. Ṣé wípé ilẹ̀ Ọlọ́run kì í ṣú? Mo dúpẹ́ Ọlọ́run o. Èmi náà ti di grandma. Àbí? Olúwa ṣeun. Lágbára Ọlọ́run ọmọ tó fẹ́ bí lójú ẹ̀mí mi, òun náà á bímọ. Bó bá jẹ́ ọkùnrin náà fúnyàn lóyún lójú ẹ̀mí mi á bímọ. Tó bá dẹ̀ jẹ́ obìnrin náà lọ lé ọkọ lójú ẹ̀mí mi báwo náà á bímọ lágbára Ọlọ́run. I'm so happy. Ọkọ mọ̀ bẹ ìgà tẹ́lẹ̀ bọ̀ nísìnyí ìgà ti tán. Má ṣe yẹn má dán yẹn wò. Kí ni jíjẹ? Kí ni mímu? Kí ló fẹ́ jẹ? I don't understand. You better eat something. Ibo ló ti ń tijú okú tiẹ̀. Wo mo sẹ́mi ṣáà máa sọ fún ẹ má kẹ́ra o. Tọ́lọ́ ló ń ṣe bí ọkọ wá ṣe yìí èmi ò kọ́ yẹn gẹ́ o. Ọkọ ẹ̀ tẹ́ bá ti wà nínú ìkọjọ́ máa ṣe yẹn fún o. Nǹkan tẹ́mi ṣáà máa sọ fún ẹ má kẹ́ra. Ṣé ní condition tó wà yìí? Tó bá torí pé bóyá bọ́mọ ṣe ń ṣe wá wò pé wà nípò ẹlẹgẹ́ wá mára yẹn wá ń kẹ síbẹ̀ ó bá ká màmá síbẹ̀ pẹ́rẹ́. Nígbà bá máa bímọ náà ó máa kẹ́ra ni o. Àmọ́ iye obìnrin ni pé tóbìnrin bá wà ní oyún kó ṣe kí ni kó ní action. Tó jẹ́ pé bó ṣe wà yìí àwọn èèyàn máa wò pa ẹ̀dẹ̀ náà ọmọbìnrin yìí lóyún ikú gíga yẹn náà máa fi mọ̀ pé ó lóyún. Ṣoré mi kí n sọ ìtàn kan fún ẹ lénìí nígbà tí mo lóyún ọkọ ẹ. Ṣé sí ẹ̀ ń sìn? Èmi ní gbogbo sẹ́ẹ̀sì gbogbo ẹ̀ àjọ ń ṣọ̀rẹ́ ni èmi máa ń já sí èmi máa ń mú gbogbo ẹ̀ ní. Máa wá pléètì tó dá. Yes, it's true. So láti sin ni kò ti kó rẹ̀ gírí kò ti wọ pé kò sí wèrè láti bo always guiding. Always on check. Yes, guiding. Ó ti yẹ ẹ̀sìn ẹ̀ tó ọmọ ẹ lè fẹ́ máa mú ẹ kó máa wá máa jẹ́ pé ṣó wà ókè ṣá èmi ìyá ẹ ò lè mú mi mi ò gbà fún ò nígbà fún mi o. Ó ti yẹ ẹ̀sìn tó bá tún wá bímọ gan ṣé ẹ kúkọ lẹ́gàn kan níjọ́ tó bá máa bímọ Ọlọ́run kó ṣọ́ wa dìgbà yẹn ti wá ṣòkòtò tó dáa àbí táìtì tó dáa sínú ẹrù kó wá fi bláùsì tó dáa sí àbí ṣẹ́ẹ̀tì kọ́ wọnú ọsùn kan ẹjọ́ ìyá ọlọ́mọdà kọ́ máa pè ìyá ọlọ́mọdà ló jókòó yìí. Ó ti yẹ ẹ́ sìn àìṣe yẹn ń ṣẹlọ́kọ ẹ mi ò lè parọ́ fún ẹ o. Wọ́n bá ti ya wúndì lẹ́gbẹ̀ẹ́ kan ó ti yẹ ẹ́ sìn tó ní pé ó dà pé ìyá yìí ti ń jákà á tètè wá new place. Ẹgẹ́ lọ wá jíjẹ fún mi.
bímọ dandan ni dandan yọ fọlọ́mọ ijó ọlọ́mọ o àtàtà àgbòtòrìbòtò ọlọ́mọ ló láyé o àtàtà àgbòtòrìbòtò orí wa fún wa lọ́mọ ọmọ láṣọ láyé yìí o. kéèké kẹ̀kẹ́ irí kéèké ẹjọ́ dáadáa ọlọ́mọ ló láyé o àtàtà àgbòtòrìbòtò orí wa fún wa lọ́mọ ọmọ láṣọ láyé yìí o. Well done, everybody. Ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. The baby things that you have brought will not be used by any other person. No. Amen. And for reminder, ká tó lọ rí doctor, ẹ má gbàgbé gbogbo nǹkan tá sọ fún yín o. Gbogbo nǹkan tá ní kẹ́ máa jẹ ní kẹ́ máa jẹ o. Ẹ jẹ́ má gbàgbé wípé ẹ gbọ́dọ̀ máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èso àti vegetable fún ìlera ara yín ni o. Ẹ má dẹ̀ gbàgbé àti lo oògùn yín o. Ẹ jọ̀ọ́, ọmọ tẹ́ gbé sínú Ọlọ́run ló fún wa, àmọ́ àwa fúnra wa la máa tọ́jú ọmọ láti inú oyún tó máa fi délé ayé o. Àti fún ìlera ara yín, ẹ máa make sure wípé ẹ monitor cakes àwọn ọmọ tó wà nínú yín o. A ní dààmú o. Ẹ máa monitor wọn o. Tẹ́ bá ti ṣàkíyèsí nǹkan tí ò dára lágọ̀ọ́ ara yín, ẹ tètè máa bọ̀ ká lè ṣe àyẹ̀wò ara yín o. A ní dààmú o. Ẹ dẹ̀ make sure pé gbogbo exercises tí doctor ní kẹ́ máa ṣe òun lẹ ń ṣe. Ẹ máa gòkè, ẹ máa wá sílẹ̀, ẹ máa rìn, ẹ máa take long walk. Ó wà very important fún yín, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ẹ má gbàgbé wípé ìmọ́tótó ló borí àrùn gbogbo. Ẹ máa ṣètọ́jú ara yín. Ẹ má wá gbàgbé o. Ẹ súnmọ́ àwọn dádì wa dáadáa o. Ṣé ń gbọ́ mi? Ẹ máa fún dádì dọ́gì. Ẹ máa fún wọn lẹ́gbẹ̀ẹ́. Kí lẹ̀ ń tijú fún? Ẹgbẹ́ Nǹkan tí nọ́ọ̀sì mi sọ, ó lè máa pa yín lẹ́rìn, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni o. Ẹ má fi ṣeré o. Àsìkò yìí kan lè yẹ kẹ́ máa ṣe ṣàkàrà, kẹ́ máa gbé ìdísá fún dádì o. Ẹ súnmọ́ dádì dáadáa o. Ẹ gbé fún wọn dáadáa. Ó lè rárá yín ni o. Ó dáa. Ẹ máa fún wọn dáadáa, kẹ́ máa gbé fún wọn dáadáa. Ṣé ń gbọ́ mọ́ mi? Ó yá. Èmi máa bímọ. Ẹ dìde jàre. Àtàtà. Madam, I thank God for you, that you were brought here at the right time. You passed out at your baby's place. If not, things would have gone south. The baby in your womb was half dead. I was so surprised because your husband was feeling reluctant that we shouldn't do the procedure, but we quickly swinged into action. The baby was half gone. But then, we thank God, everything went successful. Emma Shibemo next time. Thank you so much, Ma. But this is not my first child. Either my second. This is my fourth. Although yeah, baby, the lama be gbogbo àwọn ọmọ wa sí. Ilé kan fẹ́ yá Abiku ni. Abba, no. Abiku call. There is nothing like that. Sherry, complications man ṣẹlẹ̀ at times during labor. Sherry, ẹ̀yin tẹ́ bá ti patronize àwọn ìyá àgbẹ̀bí yẹn. Ẹ kò má believe pé our hospital olóyìnbó yìí pé kò necessary pé kẹ́ wá sọ́dọ̀ wa mọ́ ni. Ṣé bí irú àwa yìí ọ̀dọ̀ ìyá àgbẹ̀bí ni wọ́n bí wá sí? Kò sí nǹkan tó wrong bẹ́ẹ̀ pé ẹ̀ ń lo ọ̀dọ̀ ìyá àgbẹ̀bí. But tẹ́ bá ti ń lo ìyá àgbẹ̀bí, ẹ máa register sí hospital olóyìnbó náà nítorí complications like this. Mo kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run that he rescued you. He saved your life. If not, kọ́tà ń sọ ìkọlà bá máa sọ. Thank you so much. Thank you for saving my life. But Ma, the pains is much. Abba, don't worry, the pain will go. The pain will heal. It will heal with time. Ẹ má worry. I just thank God for you. Thank God. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ aláboyún
tó bá ti the time tó yẹ kán register sí hospital fún antenatal tó bá ní ọ̀dẹ̀ àgbẹ̀bí kan làwọn ń lọ o ibẹ̀ ni mi ò ní kẹ́ máa register síbẹ̀. You can register there, but as well come to hospitals like this to register because of complications as such. Look at your situation. Ó máa kọ́ ẹlòmíràn lọ́gbọ́n pé tó bá ti register sọ́dọ̀ ìyá àgbẹ̀bí o wọ́n dẹ̀ register sí ọ̀dọ̀ àwa olóyìnbó báyìí náà because there are some things that will happen tí wọ́n nílé handle lọ́dọ̀ wọn ń bẹ̀ yẹn. Wọ́n máa ṣe mọ́ sáré rush wá sí ọ̀dọ̀ wa ń bí but gbà tẹ́ ẹ bá ti register sọ́dọ̀ wa báwo la ṣe lè fẹ́ sáré attend sí yín? It wouldn't be that easy. Thank you so much. At least for saving my life. Thank you, ma. My dear sister, it's the Lord's doing. Ọlọ́run ló save life yín. Ó kàn ń lo àwa ni òun fúnra ẹ̀ ló ń ṣe. I just thank God for you, ju gbogbo ẹ lọ. I really thank God for you. Omi ló dànù, àgbẹ̀ ò fọ́. Ṣé bẹ́yìn náà ni? My baby. Okay, so we're good now. Can you turn to your side? That's good. That's good. Then hold on. One leg first. Just put one leg down. Let's go with the other one. And that's how you get up. Thank you, doctor. You're welcome. Careful. Okay. So, cephalopelvic disproportion. What is that? It's a pretty common condition. It happens when the baby's head cannot fit through the pelvis of the mother, or maybe the baby is not well positioned in the birth canal. How? Why? No, it's really nothing to worry about. Mo máa ń sábà ṣẹlẹ̀ sí àwọn ìyá tí bóyá ọmọ yẹn tóbi jù ni sometimes, or bóyá pelvis yẹn kéré. It's pretty common. Doctor, these are all medical jargons. For Christ's sake, what does this have to do with my wife? To us? It's okay. Mo kàn try láti explain condition here for yín dáadáa ni. Most of the time when it happens like this, we always advise the patient to go for an elective cesarean section. It's much better. Cesarean section? Yes. You mean C-section? Yes. Babe, I don't want to do that. I understand. It's okay. It's okay. It's okay. Well, it's really not a big deal. Okay. The cesarean section is, in fact, a lot of people opt for it these days in place of the complications and stress that come with the normal delivery. Dr. Adiza, please. Miss Somolayo. Is there something I can do? I mean a diet, maybe a keto diet or something. Just put me on a diet. Or a medicine you can prescribe. Babe, I want normal delivery. Please don't worry. Normal or vaginal delivery. It's one and the same. Whether you do a vaginal delivery or you do a cesarean section, this baby is your baby. This baby it's coming from your womb. It doesn't change anything. Still on this serious matter? Tade, you don't understand. I want to feel like a real woman. Real women give birth through normal delivery. You need to understand me. Babe, I don't know where you get all these informations from, but come on. Look, do you love me? Yes, I do. Do you love yourself? Of course. Do you love our child, Olafenwa? Then we have to do the CS. It's for your safety and that of the baby. Come on, babe. Come on. Are you sure everything will be alright? It will definitely be alright. By the special grace of God. Thank you, baby. Yeah, kiss, baby. The point is,
you delivering your baby safe and sound. Eh? The reason for this CS is just for the medical condition, nothing else. Eh? Nobody will accuse you of not being a woman or not being a strong woman. Kò sí nǹkan tó lè nínú ẹ̀. Ààbò ìwà àtọmọ la need. That is just the reason of that CS. But mommy, I am scared. I'm scared of what people would say. People? To hell with people and whatever they have to say. You own your life. Live it the way it pleases you. Layo. Do you think if you go through normal labor and you die, people will have nothing to say? They will. They will still say something, either good or bad. But God forbid. People. Mommy, what about this scar? Will it ever heal? I don't want to have any scar on my body. Scar will go. It cannot be there permanent. It will go. And let's assume it doesn't. Will you be going around showing people you have scar in your body or whatever? Or what? No, now. Whoa. She is suffering from àmì kan wà lára mi, àmì ọ̀run ni. Mo gbọ́njú bá ní mo bó ṣe débẹ̀. At least you can explain your own. Your own has meaning. Ṣórí gbogbo nǹkan tó ń kó rẹ̀ sí, tó ń gbé sọ́kọ̀. Okay. Your mother-in-law. Àbí torí pé lẹ́nu tí ò dáa ni. I know. Ṣórí mo wà fún ẹ. Ó máa bá mi níbẹ̀. Torí mi ò ní lajú mi sílẹ̀. Kí tàlùbọ́ kò wọ̀. Mi ò ní gbà kọ́ mọ́ mi lójú ayé mi. Ò ní dààmú. Lọ́jọ́ bí ẹ ò ní dààmú. Bó ṣe máa jẹ́ nìyẹn. CS wá dẹ̀ fi bí simple. Ọlọ́run á dẹ̀ gbàdúrà mi. Mi ní dààmú. Ṣórí fi tiẹ̀ sílẹ̀. Bá jẹ́ ti ọkọ ẹ̀ lórí torí gbogbo nǹkan tó ń ròyìn. Scar, kíní, people will say. People will say. Kí ló kàn ẹ́ pẹ̀lú people will say? Let them say. Kí ló tún fẹ́ ṣe? O máa kúnlẹ̀. Ọlọ́run ṣàánú mi. Ìkúnlẹ̀ bí báwo? Ọkọ mi. Ẹ ti fọkàn mi balẹ̀. Mommy, last test Aloshi, the doctor said that my wife has a condition. Condition? Kí ni condition? And it's only CS that she can, undergo to safely deliver. What's any condition? Oúnjẹ òṣì òpọ̀. But mommy. Bẹ́ẹ̀ni, nígbà tóbìnrin bá ti wà tí ò lè manage ẹnu, torí pé ó wà ní oyún, bó bá ṣe mu wáìnì, lá máa mu gbogbo ẹ̀. Gbogbo tí ó yẹ kó lóbìnrin jẹ, tí ẹni kọ́ láboyún jẹ, gbogbo ẹ̀ pátá ló ń jẹ. Ó dẹ̀ máa jẹ oúnjẹ kàgẹ́, bó máa jẹ oúnjẹ bí ẹni tó gbọ́jọ́ ọkú ni. Tí bá délé ní bàbá tí ń fò sí ní báyìí ló máa fò sí jẹ. Nígbà tí ìyàwó ẹ̀ bá bọ́ di ṣíkì kan tó ń jẹ torí pé ó lóyún. Àbí? Gbogbo oúnjẹ tí ò yẹ kẹ́ níwájú aláboyún lẹ máa bá lọ́wọ́ ẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí jẹ. A máa ṣe bí ebi nà, ẹni tí ò jẹun rí. Tí ìyàwó oúnjẹ ti jẹ láyé ẹjọ́ tó wá, ó bá tún jẹ bẹ́ẹ̀ lọ máa gbé ọmọ máa ranjú jẹ báyìí ni. Á jókòó kàjà, ó tún lóyún náà. Kò iṣẹ́ kò sàbọ̀ káṣù káṣí ẹja prices náà ni. But mommy, you and I know it's not. Ṣebí tóbi bá wà lóye, á máa ṣiṣẹ́ sáìsì. Á máa rìn láti street kan sí kan láti fi lè nọra kọ́mọ náà ráyè rí àyè. Kò ní ṣe yẹn. Ó máa jókòó lé ni. Á máa gba AC báyìí láwọn alágbègbè tán. Láàlá gẹ̀rì ẹ̀. Ọmọ òjẹ̀rú ẹ̀ rí. Ọmọ olórí ẹ̀ rí. Ẹgbẹ́ ìyá ẹ̀ kò lè sí ilé. Mommy, it's not a wish now. It's not a wish. Wish ta. Tade, tó bá mú mi níbí màá gégùn fún ẹ o. Má bá mi sọ̀rọ̀ ránù. Don't talk to me like that. Who are you? Are you crazy? I'm sorry. Sorry forí ara ẹ, yá mọ tá ń ṣe o. Tèmi ò ṣáàjú pé èmi ò ní ọwọ́ sí. Bẹ́ẹ̀ni, èmi ò ní ọwọ́ sí sẹ́ẹ̀sì, mi ní ọwọ́ sí, ó ti yé sí. Mi ò fi bí ẹ.
kò dẹ̀ sẹ́bí mi kan tó lọ pọ́n ṣe sí ẹ̀sìn fún rí tó fi bímọ nígbà tí ọba ti wà tí ò lè kẹnu ń janu tẹ́pọ̀ gbogbo oúnjẹ jíjẹ ni ń tó tó àti tí ò tọ́ ẹ wá ní kò ní ṣe sí ẹ̀sìn kó ìwò ó bẹ́tà kò jù sílé ìyẹ́ kó lọ ṣe sí ẹ̀sìn lẹ̀ lẹ́nu kó gbọ́ léyẹ lọ kó lọ ṣe kí ló fẹ́ wí láti yóò fẹ́ òṣì ẹ wá ní mọ̀ ń tẹ̀ ń ṣe abọ́lọ́wọ́ ṣe mọ̀kùmọ̀ kó fẹ́ bẹ́ẹ̀ ó máa fẹ́ bẹ́ẹ̀ máa náwó àbí ọ̀bùnrin ní kọ́kọ́ jù sí ọ̀kẹ́kọ̀ọ́ kí wọ́n máa ọ̀bá tó ṣe sí ẹ̀sìn kọ́ máa ṣe àṣàìsì kiri àdúgbò sí ẹ̀sìn kọ́ Celestial ni. káàbọ̀ ẹkùnrin ẹ jókòó ma. ẹ máa kú jíjẹ o jẹ́wọ́ ẹ̀yin mẹ́rin lè fẹ́ jẹ èyí tó gbé síwájú. Mọ́mí dókítà ló sọ pé kí n máa jẹ fruit dáadáa àánú oúnjẹ tó yẹ kí n jẹ lọ́sàn-án lè mọ̀ pé kí n jẹ méjì. ẹyin méjì kọ́ ló wà ní oúnjẹ yìí àbí ìwọ náà ló máa jẹ o àgbàtà ṣàfẹ́dẹ́rù pa ọmọ ẹ̀ ìgò ọ̀nà ọ̀dà tó ò ní ṣe sí ẹ̀sìn ìwọ nìkan ṣoṣo ló máa dá dúró oúnjẹ yìí àbí wàá tún fi wáìnì wàá tún fún un lé àbí ó fi sọ̀rọ̀ àjèjẹ jọ wáìnì yìí ṣé ọmọ mi lọ́ra ni àbí ìtìyẹ igi tó máa ń jí ní patí wá sílé. ẹ má bínú ma. àìwọ ni má bínú àbó o wà òkè ṣé mo ṣubú ni o dẹ̀ ń ṣe ẹ má bínú mo béèrè question lọ́wọ́ ẹ ò ń ṣe ẹ má bínú. jọ nígbà tí wọ́n nìkan ṣoṣo tó bá mélèé wàá jẹ spaghetti kọ́ rèé ẹ̀wà tún wà ń bẹ̀ àbí ò bá jẹ tán wàá wá jẹ àwọn èso yẹn àbí ò bá tún wá jẹ tán wàá wá mu wáìnì ẹjọ ṣé imú ọmọgun ò ní dí ṣé imú ọmọgun ò ní dí a bá máa wí doctor this doctor that ó ní doctor máa burú o tẹ́pọ̀ òun ló máa ń parọ́ mọ́ wọ́n mọ̀ yóò dẹ̀ bẹ̀rù ọlọ́run ó ṣe àjòyè irọ́ la bí ṣé kò ṣe pé irọ́ ló máa bí kalẹ̀ fún wa báyìí torí gbogbo ẹ̀ dókítà náà ló máa ń sọ àbí èmi ò bẹ rojọ́ kó máa mú àgbo yìí. àmọ́ mo lè máa gbó mo ní àwọn medications tí mò ń lò. ta ló sọ bẹ́ẹ̀ gbé kọ́ọ̀pù sókè sórí tí bá gbá ẹ ní ìkó orí ẹ̀ máa wọlẹ̀ ní ó kàn dùn mí pọ́ ọmọ tó wà nù ẹ̀ ni tó tí bàbá tí ó yẹ kí n gbá ẹ gbé kọ́ọ̀pù fún mi sọmọ tó wà nù ó yẹ kí n gbá ẹ ní ìkó ni kórí ẹ̀ gìn abẹ́ ẹ̀ máa gbọ́ ẹ gbà mí. ìwọ̀nba tó yẹ kó rí mo ṣe bù ú kó bá máa bù ú tó bá máa mú láàárọ̀ ọ̀la náà bó ṣe máa bù ú rèé kò gbọ́dọ̀ jù báyìí lọ bó bá bù ú tó bá jù báyìí lọ ìgbẹ́ ló máa pa ẹ́ o ó máa sunú ni o ó wàá fẹ́ su kí ló jáde fún. ó rùn bọ̀nàbọ̀nà. bọ̀nàbọ̀nà nìkan ni wàá ló rùn bọ̀nàbọ̀nà. gbàgbé
gbẹ́nu gbé o fẹ́ kí n fọ́kọ̀pù mọ́ ẹ lórí o ti gbẹ́nu. Ó lọ ṣó lọ ọ máa mú tán àbọ̀ ṣé wà ókè. Stressing my wife? Why are you stressing her, making her drink on only God knows what? Drinking unhealthy herbal mixtures. Do you want to harm the baby? Do you want to kill her? See, mommy, I don't like this. I don't like it. I don't like it. Is she the first woman to is she the first woman to lose PS? Mommy, if she was your child, you will not do that to her. You will not. Oh, why are you stressing? I don't like it, mommy. I don't like it. I don't like it. Let me be. Mommy, listen and listen to me clearly. I want you to respect me and my wife and my decision. That's all I came here for. Respect my decision. That's all I came here for. Please. So, I'm excited because you're fine. Your baby is fine. And I already told your husband we should be good to go any moment from now. Yes, ma'am. My husband told me about it and he's so excited. But clearly you're not. Doctor, I am scared. Of? As the day draws by, I become more agitated and scared. I am anxious, doctor. I don't want to die. No. First off, you have to be very positive about this. At this hospital, we're very experienced. We have very well-trained surgeons, midwives, who have done countless cesarean sections and have been successful at it. You need to stay positive. Is there something else, Mrs. Omolaya? My mother-in-law, she's not having it at all. She said nobody has ever done C-section in her family. She also said that it's against their culture and tradition. Mom, she said children from C-section come out deformed and mutilated. I am scared. I don't know what to do. Oh my God. I'm sorry. I'm sorry. I apologize. Is your mother-in-law a doctor? So how come she knows so much about cesarean sections and children born through cesarean? Look, Ms. Somolayo, this is a myth. And that is the problem with this community, with this society. What kind of society prioritizes pain and turmoil and struggle over something that can come with ease? We have tried all possible best to debunk these issues over and over again, and yet they keep coming up. That's why the rate of infant mortality in Africa just keeps going up. Look, what your mother-in-law said is not unexpected. In my many years of practice, I have dealt with a lot of mother-in-laws. And the minute they hear cesarean, they just fly off the handle. Except the very few ones who want to just go away. And when you can't understand what answer, all the others just start getting dramatic unnecessarily. In fact, I once had a patient whose mother-in-law burst in during the procedure and just started shouting. We had to have security take her off the property. Look at me, Ms. Somolayo. You will be fine. Your baby will be fine. You and your husband just need to agree and speak in one voice to her. As long as she knows that you guys are saying the same thing,
She will come around. You're in good hands, I have assured you, okay? Okay, doctor. I'll wait to your advice. Please do. And put your mind at rest, okay? We don't want other complications to arise from this. You're fine, your husband is fine, and your baby will be fine, okay? Amen. Thank you, doctor. Thank you. Thank you. It's Thank okay. you for being there for me. It's okay. Funny o, ẹ wá wà nínú oòrùn lọ́sàn-án láago kan. Ṣé ẹ mọ̀ nǹkan táwọn Yorùbá sọ nípa kóbìnrin dúró nínú oòrùn, especially when you're pregnant? That thing freaks the hell out of me every time. I mean, ibo ló ti máa ń gbọ́ gbogbo àwọn kinní tó máa ń sọ yẹn. Like mo máa ń wonder ibi tó ti máa bó ṣe máa ń cook àwọn ọ̀rọ̀ yẹn up. You see, our culture is very rich, but it is filled with unrealistic myths. Oh girl, kó lóyún máa rìn ní kinní kan. They are all lies, abeg. Anyways, back to the taxi issue. Yeah. I have hailed several Uber, but they keep turning it down. Unfortunately, share ride can work in the area biba. What is so me? Ẹ wò, ọ̀gá, ẹ tiẹ̀ try, tẹ́tí ẹ̀ dúró nínú oòrùn yẹn tẹ̀dẹ̀ ń ṣe kíni. Well, mi lè bá yín wí náà. Is this your first child? Yes, so this is my first. Wow, I can see. What about you? Well, this is my fourth. Yes, so fourth, and by God's grace, the last. Kí ló dé tẹ́ ṣe wá gbé mọ́tò wá? My sister, iye ọkọ mi ló kúkú máa ń gbé mi wá, but wọ́n ti travel. Your coin? Your coming. Me, they won't drive. Yeah, more drive. You won't drive. Hello, Johnny. You can say that again. I cannot risk it. What about your husband? He's not around. He has traveled. He lives in Germany now. Yeah. So, how will you cope? I'm cope pẹ̀lú Fẹ́ Olùgbàlà. Stop, Joe. I mean, what is so funny antenatal? When it time we, that's when we need our husbands the most. We need to be intimate with our husbands. How are you doing that? I see. Anyways, yé mi nǹkan tẹ́ ń sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mi ò ní choice. He's not around. It is what it is. Maybe that's why I'm even a regular customer. CS? Yes, CS. Cesarean section. Yes, so I've had 3 kids with CS, and this is my 4th. Wow. Yeah. And your mother-in-law is in support of it. You're coming. Because àjọmọ èmi àti ọkọ mi ni. In fact, àtìgbà tí mo ti ní first oyún mi láti decide wípé CS la máa fi bí gbogbo àwọn ọmọ wa pátápátá. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó lose sister ẹ̀ kan during childbirth. Oh. Yeah. Nǹkan tó informed decision yẹn ni. Really? So àti ẹ̀ tí ń sọ̀rọ̀ nípa èmi láti ẹ̀kan. What about you? What's your story like? Madam, my story is quite different from yours. Ever since I got pregnant, my mother-in-law was so happy because for a while I was looking for this child. Oh my days. But doctor said I have to have CS to have my child. And my mother-in-law is not having it. She said she will never support me having cesarean session. Hey! I could get how you feel. I understand. But let me tell you something. There's nothing wrong in doing CS. Don't let anybody scare you. Kò sí nǹkan tó wrong nínú CS. In fact, it is just like you sleeping and waking up with your child beside you. And you see the wound, wound, forget it. The wound will heal. You just have to be strong. My sister,
Thank you so much for your reassurance. This is the time I need it mostly. I've been so depressed. I've been so overwhelmed. Okay. Thank you so much. Sorry. I really appreciate it. Thank you. Everything is going to be fine. It's like, is this not your bus stop? Yeah, that's the next one. Okay. The next one. All right. Thank you. You're welcome. Thank you too. In fact, I should thank you more. Oh, okay. All right. That's fine. Take your time. Take your time. Oh, okay. Okay. Please take good care of yourself. Okay. Yeah, that one. Oh, this is so beautiful. All right. Take care of yourself. Keep looking beautiful. Okay, Regards bye. to your husband. Sorry, dear. Thank you. Drive safe, eh? All right, bye. Thank you. She's well. She's so lucky. Yeah. Bye. She's so lucky. Ọ̀rọ̀ tí mò ń sọ fún yín kò ń ṣe ọ̀rọ̀ kékeré, wàhálà gidi ni ìyá yẹn bá mi fà. Ó tẹ̀ wá bí last 2 weeks. Tẹ bá rí nǹkan tí wọ́n fi ojú mi rí. Lórí àṣesí ẹ̀. Kí ló wá lè sọ? Hello. Tani. Ẹ káàbọ̀ ma. Ẹ ra ma. Ẹ ọjọ́ mẹ́ta. Ẹ káàbọ̀ ma. Ẹ lẹ́ ma. Ẹ jókòó ẹ má bọ́ bí. Ẹ wá jókòó. Ẹ ṣé madam. Inú mi dùn tí mo bá yín bí. Ṣé ọmọ yín sọ ohun tó wà nílẹ̀ fún yín? As in. Because inú mi dùn mo ṣe bá yín bí. Because tí mò ń bá bọ̀ tẹ́lẹ̀. But thank God, Ọlọ́run help ẹ. Your mom is here. Ìyá ẹ̀ wà níbí. Madam, ǹjẹ́ ó sọ session nípa CS tó fẹ́ ṣe fún yín? Ó ní dókítà ti ṣàlàyé fún wọn nǹkan tó máa ṣe, wọ́n dẹ̀ ní ọ̀nà tán lè fi gbàgbé pẹ̀lú rọrùn nìyẹn. Dáadé ń gbàdúrà náà ni ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé àmọ́ pọ́mọ yìí ọ̀lẹ ni? Yes, ọ̀lẹ ni. Ní gbogbo ọjọ́ ayé nídìílé ìdílé mi àti nídìílé ọkọ ẹ̀ kò sẹ́ni tó ṣe CS rí. Bẹ́ẹ̀ madam, CS ò kì í ṣe hereditary mà, kò wá hereditary. Kí wá ni o? Kò ń ṣe wọn kì í jogún ẹ̀. Wọn jogún ẹ̀. Èèyàn máa ń wá ni. Nǹkan tí dókítà bá rí pé ó yí sí láti bímọ náà máa sọ. Madam, kí ló tó bá jẹ́ pé ó lè dàbí wọ́n á sọ. Ìgbà tó dẹ̀ sọ pé náà tẹ̀ ń wùwà báyìí tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni tí ò get ara ẹ̀ right. Get ara yín right. Kó tẹ bá get ara yín right. Ọmọ yín yìí, àmọ́rú àwọn ọmọ yín tó bá jẹ́ ọ̀lẹ bẹ́ẹ̀ alápá ké. Kò sí tí wọ́n ń deal pẹ̀lú doctor, wọ́n máa ń deal pẹ̀lú doctor ni. O fẹ́ bá ọmọ mi náwó, àbí? O fẹ́ ná owó ọmọ mi, o fẹ́ ṣe báṣubàṣu. Ṣé wọn pé tẹ́lẹ̀ gbogbo nǹkan tí mò ń bẹ́ẹ̀ fà ní wípé òbí mo lóyún. Náà o wá lóyún, o wá jẹ́ yẹ kí n mọ̀ pé wàá fìtì náà tì mí, wàá fìtì náà tí ọmọ mi. èmi ní kẹ́ dojú kọ. Ó ti yé sìn. Èmi ní kẹ́ dojú kọ. Excuse me, madam, don't tell me anything about Ọlọ́run ti ṣe ẹ̀bà mi níbà ṣáà ní sùúrù. Ṣé rí èmi là ń sọ yìí o. Mi ò lè torí tí kí n lùsọ ọmọ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kiri èmi ní fojú sọ. Wọ́n sọ fún yín pé tó bá push ìyẹn ọ̀gàn rí. Mi ò kọ́ mi ṣe kí ní kan. Ṣé ọmọ jogún bá ẹ̀rẹ́ dí? Ẹgbẹ́nu lọ́wọ́ díẹ̀ màdá ẹja sọ̀rọ̀ ẹja ká sọ sẹ́ǹsì fún yín. Ẹja sọ sẹ́ǹsì fún yín. Ẹ wò ó for your information. Àwọn gbogbo orú àwọn ọmọ yín báyà kẹ́ bàjẹ́. Tó máa lọ dí pẹ̀lú dókítà yìí pé mi ìfẹ́ pace kankan. Mo kọ ṣe CS fún mi kẹ́kọ̀ọ́ bá mi gbọ́mọ yẹn jáde kí n dẹ̀ free, that's it. Tí ó dẹ̀ possible gan, ṣé ẹ̀yin ò labour kẹ́ tó bí, ẹ̀yin ò jẹ pains kẹ́ tó bí. But madam, you are not in the medical line. You are not in the medical line. And you cannot know more than doctor. That was what doctor instructed her to do. Ǹjẹ́ ìmọ̀ ọ̀kọ́ tọ́mọ ti yín ṣe lẹ́yìn bó ṣe lọ pàdé àpòpọ̀ pẹ̀lú doctor. Ìwé mímọ́ dẹ̀ sọ, madam, ó ní kọ́ ọmọ ẹ̀ kó lè fún yín nísìmí, ẹ̀yin ò kọ́ ilé ìdébi tó máa fún yín nísìmí. Wo for your information. Tó bá ṣe CS yẹn, kí ni mo sọ fún ẹ? O máa lọ ṣe CS yẹn nílé ìyá ẹ ni. O ń ṣe ilé ọmọ mi bí. Madam, this is my son's house. Ilé ọmọ mi rèé. Èmi ò jiyàn. Nobody can control you here. Ilé ọkọ ọmọ tèmi lélẹ́yìí ibẹ̀ ilé ọkọ ọmọ náà dẹ̀ máa ń wá ọmọ sí ibẹ̀ ló ti lóyún ibẹ̀ náà ló dẹ̀ máa bímọ sí nínú ilé yìí. Madam, àwa jẹ́ kó mọ̀ pé àṣẹ ò lè jẹ nínú ilé yìí. Èmi mo bí ọmọ mi. Mi ò dẹ̀ ṣe CS kí tó bí ọmọ mi. Mo bí ọmọ mi ní ṣùlọ́kà. Jẹ́ kí ìyá ẹ bọ́. Màá fún ìyá ẹ wótòwótò. Jẹ́ kí ìyá ẹ bọ́. Sọ pé ìyá náà fẹ́ lajú pẹ̀lú mi. Jẹ́ kó bọ́. Èmi ní wèrè gan-an, wèrè tèmi èmi dẹ̀ fi ń pamọ́ máa ń gbé síta ni. Ó ti yẹn sùn. For your information, madam. Ó dàbí ẹni pé
o fẹ́ máa show àbí anybody can show but show jura wọn lọ o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ madam sórí ọmọ yìí ilé ẹ̀ ló máa lọ bí ọmọ yìí sí sórí ilé ọmọ mi rèé kò sẹ́ni tó máa fọwọ́ lálẹ̀ nílé ọmọ mi fún mi èmi mo bí ọmọ mi ru oyún ọmọ mi fóṣù 9 mi ì dẹ̀ ṣe cs ọmọ ẹ gbogbo ìjẹkújẹ òṣì rádaràdá tó ń jẹ obìnrin á lóyún á máa jẹ òṣì gbogbo tí ò yẹ kó jẹ á máa jẹ á wá ṣe tá lóhùn òun ò fẹ́ pẹ́ǹsì ṣé wọn ò pẹ́ǹsì lórí ẹ̀kọ́ tó bí ni. ọ̀rọ̀ yín ò lè sí mi. ọ̀rẹ́ ò lè lé sí mi. torí téèyàn bá ti sọ làákàyè ni kò sí nǹkan tó kù ọ̀rọ̀ yín ò lè sí mi. làákàyè tiẹ̀ gangan ni kò pé madam o ò ní làákàyè ṣọlá are you a mother? You are not a good mother. A good mother á mú ọmọ lọ sílé alágbo wọ́n á ṣe àgbo ìbílẹ̀ fún a máa sọ fọmọ tó bùnú bá wà nínú oyún kan báyìí ló máa jẹ nǹkan débi tọmọ yẹn máa tóbi tó máa fi di wípé o máa ṣe cs but not orí olóúnjẹ kàyàtì ìwà àtọmọ ẹ ti rí olóúnjẹ ti rí olówó ọmọ tó wà òkè tẹ́lẹ̀ jẹun ẹ̀mẹ́rin 5 lójúmọ́ ẹ̀kan ń jẹ wọ̀bì ẹ̀ ń fọ̀ tún jẹ ẹ̀ ń fò sí jẹ kan ń jẹ gbogbo yẹn ó wáyé wá ọmọ yẹn sọ pé òun ò fẹ́ pains my dear tó bá try mi mo yẹ sọ yẹn tí yẹn bá push ẹ máa jẹ́ kó mọ̀ yí pé. madam lágbára Ọlọ́run bá gbóhùn ìyá àgbọ̀tọ̀mọ̀ ẹjọ́ máa kó sáà ní option torí wọ́n jẹ́ kó yé wa pé cs ò kì í ṣe risk láti against the doctors advice ní agídí yẹn máa ọdẹ máa jẹ́ kó tẹ́ ni yes agídí yẹn máa jẹ́ kó tẹ́ ni máa push ọmọ ẹ wo listen to your mother gbọ́ nǹkan tí yẹ wí kí yẹ bá yí ẹ jẹ́ I'm ready for you. I'm home for you as well. I'm ready for you. I'm home for you. Omi ẹ máa ti lọ. Gbogbo yẹn ò jẹ mí. Mo wà nílé dìgbì. I'm at home for you. Okay. Ṣọlẹ́ mi àti ẹ, look at me. Wàá gbóòórùn mi wò. Fọkàn ẹ balẹ̀. Ìyá burúkú, abolówó ṣe máa kú. Amọ̀dílé yìí, ẹ lówó ẹ̀dá ẹ̀ta, àwọn Talikania family. Ẹ á fẹ́ máa jẹ ọmọ mi bí ẹni jẹ búrẹ́dì àtọbẹ̀. To hell with you. Gbogbo tó bá gbé àmú wà lé. Kàkẹ́ ṣé kó máa ṣe mo dá lóhùn náà ni? Mi ò dáhùn bẹ̀ tó bá ti di pé èèyàn fẹ́ máa halẹ̀ mọ́ mi lójú ọmọ lójú mi. Sọ̀rọ̀ ọ̀nà lẹ́ fà. Babe. Seriously, I am not happy about all this. About what, babe? Eh? Imagine the troubles I went through before conceiving. Now, thank God, I am pregnant. It's another issue. I don't think delivering this baby should be an issue. Not to talk of how to deliver the baby. I don't understand, though. Babe, I am equally troubled too. I don't know where all of this is coming from. I don't even know where she's getting all her information from. I don't. Look, babe, I have friends. I have friends that their wives opted for CS, not because they have any condition, because of convenience. So why is she finding it difficult? Eh? Honestly, in our case, it's a conflict between medicine and tradition. And in my honest opinion, I think your mom lives 2 centuries behind. I'm sorry. Well, it's the truth. It's the truth. Not because the truth is bitter means we should fill our cups with lies. Don't leave me. That sounds philosophical. Philosopher. Oh, you've started though. Philosopher. Yeah. I hope my baby is kicking up. Of course. Don't worry. Everything will be fine. She will change her mind. I pray. Let me check what I have. I'll go with you. Why? We have to do everything together. Easy. Let's go. What's that? What's that? It seems my water just broke. Oh, that means the baby's coming. Yes, Hey, the baby's coming. that means we can't go in the weekend again. Please, just hold on there. Just hold on. Please, baby. Can you sit? You can't. Please, I'm coming. Oh, I'm coming, baby. Please, let me get your bag. What is responsible for this last-minute change in decision? Your wife will suffer. She will labor a lot, and then your baby might be in danger. What is wrong? Doctor, my hands are tied here. And my mother is breathing down my neck, threatening fire and brimstone. If she gets to know that she did this through CS, then it's hell in my house. Mr. Tade, you're the man of your house.
This should be your decision. Do not allow women make decisions for you. Doctor, I know. Please, let her just try this by herself. Just for a little time, please. Please. If this is your decision, then it's fine. Because I can only advise. But you will sign a legal document saying that you chose this route. This was your decision against my professional advice. Okay? Will you do that? All right, let's do it, please. Please. Let's do it. I'm ready. Please. I'll get the documents. So you're 4 centimeters dilated. Has your husband told you what he has decided to do? Yes, ma. He says you're opting for a natural birth. Yes, ma. You consented to that? Yes, I did. Okay. I have told him to sign a legal document stating that he has decided to go down this path against my professional advice. And he has signed it. I've also given him my terms and conditions, which is at the slightest trace of complication, I'm willing you to the theater without hesitation. Okay, no problem. Is that clear? Yes, thank you. Nurses, yes, ma'am. You push to monitor her at the slightest trace of complications. Please let me know. Okay, ma'am. Prepare the theater. Okay, ma'am. Madam. Madam. Mrs. Layo. Mrs. Layo. Mrs. Layo, are you okay? Doctor! Doctor! Madam. Hello. Hello, Mommy. Mommy, I'm very sorry. I just had to do that. Please. Because if not, it would have been a different story entirely. You know, thank God that your wife and baby are fine. Could labor for more than 30 minutes just to give up. She's dead now. Yeah. Really? I'm telling you. You know, but let's just thank God that we started on time. But yeah, kilo wa shele bai. Oh, come on. I was just scared. I was half dead. Oh. But now everything is fine. Your wife is healthy, your baby is fine. Thank you. Don't thank me, no. No, nevertheless, I need to thank you. Because you are like a god here. I don't know. It's just my job. Congratulations once again. Thank you so much. Thank you. I appreciate it. It's okay. Mommy, thank you Hey, so much. mo dúpẹ́ o, èmi lọ́lọ́pẹ́ o, mo dúpẹ́ for safe delivery, Olúwa ṣeun. How about that place? Mommy,
I still feel some sharp pains. It's not easy. With time, everything will be healed. Don't worry. But ẹ wò sórí à ń bẹ̀rẹ̀ mú nǹkan báyìí àbí àfa nǹkan yẹn. O ti lè ṣe òjò bàbá mi. No, mommy, I'm trying my best. Má bá mi ràn lọ́wọ́. All the same náà, ìwọ náà máa wà dára nù, má kẹ́ra jù o. Gbogbo irú ìjókòó téńté tó jókòó, wá jókòó dáadáa. Mo mọ̀ pé kò easy but try. No, not careful. Okay. Mommy, no, it's not easy. Ó yé It's mi. my first. Àdúpẹ́ ó yé mi. Ṣá lágbára Ọlọ́run gbogbo ẹ̀ máa wà healed. Thank you, ma. Mọ́mì ńkọ́. Mo lérò pé yẹ kí n bá wọn bí ni ìyá olóríire. She's bitter. She said she doesn't want to see me, my wife, and the baby. All the same, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun, ọkọ mi ẹ ṣáṣe jẹ́jẹ́. Ṣọmọ mi ń sùn ni. Sorry, see your grandma. Tó mọ̀ dojú yín mọ́. Mommy, See grandma. See it's grandma. been a while ever since my wife put to bed, and you haven't deemed it fit to come and greet us. So, like it said, if Mohammed doesn't come to the mountain will come to Mohammed. Mommy, that's all. This is your granddaughter, Mommy. Mommy, ẹ má bínú sí wa. I named her Laughing after Daddy. Sorry, Mommy. Orúkọ wo lẹ pè? Laughing wa. Ọláfẹ́nwá. Ọlọ́run àwọ̀ láàdá sí. Aṣọ ọmọ fún yín pẹ́. Ẹ gèrè ẹ̀. Òun náà gèrè ara ẹ̀ o. Kò yẹ pé mi náà ń bínú. Ṣé rí tó bá ti jẹ́ bí operation ó máa ń jẹ́ tó máa ń bà mí lẹ́rù. Pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà ní ayé ìsìn torí owó ló máa ṣe sọ pé kí obìnrin ṣe CS. Àfọ obìnrin tó bá jẹ́ ipò bá mọ̀ wípé òun ká tébù fún ara ń gba CS báwo òun strong kò sí kankan tó ṣe òun. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ hospitals tí wọ́n fi ń jẹun ni. Tó bá tó wà ní pé èèyàn tún lẹ fún rẹ̀ náà wọ́n lókè kó ṣe CS tó rámọ̀ pé owó táwọn máa gbà ní CS ó pọ̀ ju owó kẹ́niyàn ra labour lọ. Gbogbo nǹkan tó ń ṣe mí nìyẹn but a ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìbọmọ náà rí báyìí àtolórúkọ àgbè orúkọ ẹ̀ lọ. Owó tẹ máa fi gbọ́ bùkátà lórí Ọlọ́run ní fún wọn yín. Kò sí wàhálà èmi náà ti forgive yín. Kẹ́yìn náà kẹ́ forgive. That's your grandma. Stay with grandma. Maybe we did it. Thank you. I stood by you, you know. Thank you. Thank you for standing by me. Forever, baby. Thank you. Àlejò wa tí a ti ń retí àwọn lélẹ́yìí. So I will allow him to introduce himself to you all. Mr. Otunla, you have the floor. Ẹ káàsán o. Ẹ káàsán. Orúkọ tèmi ni Mr. Otunla láti iléeṣẹ́ NGO Abiye Center. Ní Abiye Center, what we are all about is safe delivery of expectant mothers and reduction of infant and maternal mortality rates in Nigeria. A dẹ̀ máa ń lọ káàkiri láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn aláboyún tán expect ọmọ. A dẹ̀ máa ń ṣe ìwọ̀nba nǹkan tá lè ṣe láti fi assist wọn. In 2020, Nigeria maternal mortality rate was 1,047 deaths per 100,000 births, the third highest in Africa. Problem tá máa ń ní lélẹ́yìí. At the mention of CS, àwọn obìnrin wo kì í fẹ́ máa gbọ́. Lẹ́yìn àwọn few tó ti ní information nípa ẹ̀. Ṣẹ́rí kò ń ṣe nǹkan tí ò dáa o. And we believe we should educate ourselves about it. In 2021, 32.1% of women in the United States gave birth through CS. Oríṣiríṣi ìdí la máa fi ń ṣe CS. Number one, complication. Ẹni tó ní complication gbà tó wà nínú yín. Àwọn doctor máa advise kó ṣe CS. Ẹni tó ní health challenges tí ó lè dá ọmọ bí.
àwọn doctor máa advice kó ṣe CS. Ẹni tó ti bímọ rí tó wá jẹ́ pé CS ló fi bímọ tẹ́lẹ̀, àwọn doctor máa ní kó continue pẹ̀lú pattern yẹn. Ṣé wá tún rí lóde ìsìn àwọn èèyàn máa tún sá torí pain tó wà ní kéèyàn fẹ́ bímọ. Àwọn fúnra wọn náà máa náà fẹ́ lu CS. Èyí tó bẹ́ sọ yìí sí ó fọ́ ni. Àwọn kan máa tún dìde sọ pé àwọn ò fẹ́ dá ọmọ bí ni torí àwọn fẹ́ ṣe pàtí. Wọ́n wá mú Friday ká lè gbá mọ́jú Saturday bó ṣe rí nìyẹn. So CS òun ṣe nǹkan tí ò dá rárá, but àwọn obìnrin wa tó máa ti gbọ́ CS everybody wọn máa kún ni. Tí doctor bá advice yín pé kẹ́ ṣe CS kò ń ṣe nǹkan tó burú o, torí health ti yín ni, torí ọmọ àti ìyá ni, torí nǹkan táwọn rí ẹ̀yin ò rí. Mo believe pé nínú àlàyé kékeré tí mo ṣe fún yìí màá ti yí ọkàn yín padà pé kẹ́ máa rí CS ní dáadáa kò ń ṣe nǹkan tí ò dáa rárá. Ẹ get